Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore àjẹjẹtàn Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín gbé Allahumma àmín. Fídíò yìí mi fẹ́ kí ó gùn rárá. Ṣùgbọ́n ẹ dákun ẹ bá mi pín. Mo mọ̀ yí pé kò ní tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́rùn. Nítorí pé ẹlòmíì á rí gẹ́gẹ́ bí ìgbà yìí pé ó fẹ́ bà business jẹ́ fún wa. Wallahi kò sí nǹkan tó ń bà business jẹ́. Ṣé rí kí èèyàn kó sọ òdodo fún mi kó fi bà mí inú jẹ́ ó lóore fún mi ju wípé kó parọ́ fún mi láti fi dùn mí nù lọ. Wallahi ta'ala. Ṣé rí gbogbo wa yìí náà pátápátá láti wà nínú àwọn ìgbésí ayé kan ní àná tí a jọ ń ṣe crossover night prayer. Ṣùgbọ́n nígbà tí ó padà yá eléyìí ṣe pé bóyá ìjọ ọ̀rọ̀ ìjọ kọ́ leléyìí ẹlòmíì lè máa wò pé àwọn alùsùnà àwọn kíní kankan rárá not a matter of alùsùnà. Tó o bá gbọ́ Kùránì yìí tó o sì gbọ́ àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí ó ní ìdí láti proclaim a sect wípé bóyá alùsùnà ni o bóyá kíní kan ni mí o before kí èèyàn tó lè mọ̀ wípé this is right and this is wrong. Crossover night prayer ẹ jẹ́ ká jọ bèrè lọ́wọ́ ara wa ṣé rí ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin ẹ̀rọra wà kápás ṣé mọ̀ yí pé ẹ̀yin ni ẹ̀ ń celebrate ẹ̀jù tẹ́ ń lọ sí church bó ti jẹ́ pé kò sí nínú ẹ̀sìn yín but mi ò issue títí yín ọ̀tọ̀ ni but àwọn mùsùlùmí ni mo fẹ́ bá wí. Ẹ̀yin tẹ́ ń lọ sí mọ́ṣáláṣí tẹ́ lọ ń ṣe crossover night prayer Ọlọ́run ọba subhanahu wa ta'ala dẹ̀ sọ fún wa ẹ dákun kí n tiẹ̀ tó kọ́kọ́ ka àyà yẹn ẹ jọ̀ọ́ ta gbogbo ìbádà tí gbogbo nǹkan àdúrà tí a máa ń ṣe láyé yìí kí ni ìtumọ̀ ẹ̀ ní èdè Lárúbáwá tá a bá fẹ́ tu àdúàhù wal ìbádà. Tí mùsùlùmí bá tẹ́wọ́ báyìí tó bá ń ṣàdúrà kí ló ń ṣe ó ń sìn lọ́wọ́n ọba ni lára torí pé ó ń retí reward ń bẹ so ìyẹn ló fà á tó fi jẹ́ pé gbogbo ohun tá a bá máa ṣe á ń láti ṣe lójú ọ̀nà Ọlọ́run ọba. Ìwọ tó wá kó àwọn èèyàn jọ sí àyè ibi tó ti ń ṣàṣàlátù ṣé wọn kọ́ àyè àṣàlátù èèyàn náà àyè ibi tó ti ń kírun ni Ọlọ́run ọba sì sọ pé wa annal masajida lillahi mọ́ṣáláṣí Ọlọ́run ọba lónìí fala tad'u ma Allahi ahadan ó sì gbọ́dọ̀ mú nǹkan kan papọ̀ mọ́ Ọlọ́run ọba níbi tí ó ti yẹ kó o máa sin Ọlọ́run alone. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run cross over night prayer tẹ́ wá fẹ́ ṣe nínú mọ́ṣáláṣí ṣé lillahi ni. Ẹ jẹ́ kájọ wà sincere pẹ̀lú ara wa ṣé nítorí tọ́lọ́run ọba ni cross over night prayer tẹ́ ẹ dálẹ̀ nínú mọ́ṣáláṣí ṣé ńgbà tẹ́ ẹ bá ṣe di aago 12 ẹ máa ṣe happy new year nínú mọ́ṣáláṣí. Ẹ dákun nítorí tọ́lọ́run ẹ jẹ́ àbí ara wa. A mọ̀ yí pé láti Muharram títí di Zulhijjah òun ni ṣáà tí ẹ̀ rí ka nínú hadisi wípé tó bá di Zulhijjah o tá a bá fẹ́ cross sí Muharram o ká ṣe irú ẹ̀ ká tó sọ wípé December/January ṣó wà bẹ́ẹ̀. Ẹni tó bá máa ní wọ́n fẹ́ bà business òun jẹ́ jọ̀ọ́ ṣe business tó jẹ́ halal pé àwọn èèyàn sí nǹkan tó jẹ́ halal pé àwọn èèyàn sí nǹkan tó tọ́. Nǹkan tó tọ́ là ń pe ọmọ èèyàn sí tá a bá pe ọmọ èèyàn sínú nǹkan tó tọ́ òun náà ni èèyàn máa fi rí ojú rí Ọlọ́run ọba láyé àti alkiyama. Ṣe rí àwọn ní psychology nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa crossover night prayer wọ́n lo ABC clinical method wọn tí wọ́n máa ń lò nínú psychology. Wọ́n ní December 31st/crossover wọ́n ní eléyìí kí ni nǹkan náà wọ́n pè yẹn wọ́n ní event yẹn kí ló wà lọ́ndà ẹ̀ ọdún parí yìí kí wá ní nǹkan tí ọmọ aráyé gbé léra wọn lọ́rùn ìyẹn náà ń pè ní social pressure òun náà ni pé countdown èyí ní 28 ọdún máa parí ó kù kíní kí ọdún yìí kó fi parí. Ẹlòmíì ń prepare crossover night prayer kò dẹ̀ ronú nípa ìwà tí ò dáa tó wà lọ́wọ́ ẹ̀ tó yẹ kó sọ̀ọ́lẹ̀. event yẹn
òun ló wá mú number 2 wá ètò ń jẹ́ B nínú ẹ̀. Tá a bá dẹ̀ kọ́kọ́ wò event tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ déètì yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbésí ayé ọmọ èèyàn, déètì lásán ni. Ṣùgbọ́n kí lọmọ èèyàn attach mọ́ déètì yẹn kí la attach mọ́, ìta attach mọ́ là ń pè é. Ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ kan kó lè tún yé wa. Ṣé mọ̀ pé ẹlòmíì ní tí òun bá pàdé, ẹlòmíì ní lẹ́mìí pé tí n bá jí láàárọ̀ tí n bá pàdé obìnrin báyìí ló ṣe máa rí. Ẹ dákun nítorí tọlọ́hun, ó pàdé obìnrin ó pàdé ọkùnrin, what does that one has to do with ìgbésí ayé ọmọ èèyàn? Ẹ jẹ́ kí n sọ fún wa, ṣe rí àwa tálíkà, àwa la máa ń pay attention sí gbogbo jákujàku bẹ́ẹ̀ yẹn. Ṣe rí tálíkà, àwa la máa ń pay much attention sí gbogbo ohun tí ò tọ́, so èyí tó ń jẹ́ òdodo ń bẹ ní pé déètì yẹn kò ní nǹkan kan ṣe fún ọmọ èèyàn. Nǹkan tó kàn ń dààmú wa ni pé fear of unknown, ni pé 2025 ó fẹ́ parí, 2026 kí ló máa ṣẹlẹ̀. Wa man yatawakkal ala Allahi fa huwa hasbuhu. Gbogbo ẹnikẹ́ni tó bá gbé ara lé Ọlọ́run yóò mọ̀ wípé Ọlọ́run ọba nìkan ṣoṣo yóò tó fún òun. Ó yẹ kí èèyàn lè rántí pé all well, tá bá sọ pé all well, ṣe mọ̀ pé ẹni tó ń jẹ́ all well, all was well for all well. All of a sudden we heard that all well, not only that all was not well for all well, but all well has gone. Ẹ jẹ́ ká jọ máa rò nínú ọkàn wa wípé bí ìgbésí ayé ọmọ èèyàn bó ṣe rí nìyẹn. 31st of December has nothing to do with your life. Ìwọ gẹ́gẹ́ bí Mùsùlùmí tó bá mọ Ọlọ́run, ìgbàgbọ́ ẹ nínú Ọlọ́run, kí ni ìgbàgbọ́ ẹ? Kí ni ìgbàgbọ́ tó attach mọ́ 31st of December? Ṣé night of majesty òun ni 31st of December? Ṣé night of majesty ṣé lè láti ọkọ̀ dìrì ni? Tí àyà wà fún nínú Al-Qur'an, àwọn àfáà tó wá ń pè yín pé kẹ́ máa bọ̀ nínú mọ́ṣáláṣí kẹ́ wá ṣe àdúrà ọdún tuntun, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé night of majesty ní 31st of December tí Ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀ clearly nínú Al-Qur'an? Ẹlòmíì á máa ní kò kí nìyẹn ṣe, ó ṣe mẹ́wàá nítorí pé ọ̀nà tí ẹ bá kó àwọn èèyàn sí ó pẹ̀lú àwọn nǹkan tó ń dààmú ọmọ ènìyàn, ó pẹ̀lú. Ẹ jẹ́ ká ṣe rí ká gbin ìmán, ìgbàgbọ́ sínú ọkàn ara wa nípa pé ìtọ́lọ́wọ́n bá máa ṣe fún wa, wallahi ẹ̀dá kan ò lè sọ pé kó má ṣe fún wa. Ó dáa ju pé ká máa tan ọmọ èèyàn pẹ̀lú àwọn nǹkan tí ò tọ́. Lára ẹ̀ òun náà ní pé ọmọ èèyàn nínú àwọn nǹkan tí ó máa ń dààmú wa òun ni wípé gbogbo wa pátápátá òun láti lọ kọ́ ẹ̀kọ́ wípé on the 31st of December òun láti jí ọmọ tó jí láti kí tahajjud láti gbà tó di rẹ̀, ọmọ tó jí láti kí tahajjud tọ́lọ́wọ́n bá sọ clearly nínú Al-Qur'an pé ká máa jí nínú òru ká máa sin Ọlọ́run lẹ́yìn ìrun wákàtí 5 ìrun òru yẹn, nọ́fìlà òru yẹn òun ló tún lágbára. Ó jí ọmọ lóru rẹ̀ o, ṣùgbọ́n ó jí wọn fún 31st of December. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run kí la attach mọ́, kí wá ní consequences ẹ̀ náà ni pé anxiety máa wà nínú ẹ̀mí wa. Anxiety ẹlòmíì anxiety ló máa pa nítorí pé ó máa wò pé kò 31st yẹn láti bá òun láyé, tí yóò remember pé ìtọ́lọ́wọ́n bá fẹ́ ṣe ló máa ṣe. Anxiety ẹlòmíì á wá jókòó all night vigils lèyàn máa ṣe. In fact ẹlòmíì á wá tí wàá máa wò pé tóun bá ti ṣe 31st of December prayer yẹn, ẹlòmíì á wá feel relief òun ti ṣàdúrà ọdún, òun ti gba èrè ọdún. Ok, ó ti gba èrè ọdún àbí? Ó gbọ́n tọ́lọ́wọ́n bá sọ nínú Al-Qur'an pé la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Èrè ọdún tí wọ́n fẹ́ gbà ní 31st yẹn, Ọlọ́run ọba ní tó o bá yí gbogbo ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀ ní 2025 tó o bá yí padà, nǹkan kan ò ní yí padà fún ẹ ní 2026. Nǹkan tó náà Ọlọ́run ọba fẹ́ kó náà tì yẹn kó mọ̀ yẹn. So ẹ̀yin ọmọ ìyá mi, ẹni tí mò ń sọ fún wa òun náà ni wípé ẹ jẹ́ ká lọ mọ̀ wípé
31st of December kò ní any significant nínú ẹ̀sìn wa bí kò ṣe pé Gregorian date tí à ń kà, bí ó ṣe jẹ́ wípé Zulhijjah tó bá parí Muharram first kò ní nǹkan kan ṣe ọdún kan parí abẹ̀rẹ̀ ọdún míì ni àwọn nǹkan tó ní í ṣe Ọlọ́run ọba ti sọ nínú Al-Qur'an, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé ẹ̀ fún wa àtẹ̀mí àtìyín. Ọlọ́run ọba má ṣe wà lọ́nà, Ọlọ́run jọ̀ọ́ má ṣe gbàdúrà wa, Ọlọ́run kó gbàdúrà wa. Kò sígbà tá a pe Ọlọ́run ọba tọ́lọ́run ọba ò dá wa lóhùn, kò sásìkò tá a pe Ọlọ́run ọba tọ́lọ́run ọba ò dá wa lóhùn, ṣùgbọ́n ẹ má mú ọjọ́ 31st of December gẹ́gẹ́ bí night vigil tẹ́ máa lọ ṣe nínú mọ́ṣáláṣí, kò tọ́ ẹ̀yin àfa. Ọlọ́run má ṣe àìṣàánú gbogbo wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.